ìgbà tí Bọ̀dé fẹ́ mi sínú ilé yìí ọ̀sẹ̀ kan ló sọ fún mi pé òun máa wò mí kẹ̀kẹ́ bó ṣe sọ di ọ̀sẹ̀ méjì nìyẹn nísìnyí ó tẹ̀síwá sọ di ọ̀sẹ̀ mẹ́ta mo kàn wá nílé láti gbé ẹjọ́ mélòó kan inú mi ò dùn kò sí owó kankan lọ́wọ́ mi kò sóúnjẹ kankan nílé yìí ebi ń pa mí mo kàn ń pa mọ́ra ni gàrí the last gàrí tó kù nílé yìí òun ni mo mú lọ́sàn-án yìí kí n tó jókòó síta ẹ̀ máa sunkún mi kó tó ti sún mi. ṣùgbọ́n mo lára ò ṣẹ̀ mí o kí la fi ra ní ọ̀rẹ́ fún apẹ̀rẹ̀ ní ọ̀rẹ́ kò má ìṣẹ̀lẹ̀ sí ẹ̀ ó wà lè sọ fún mi ó wà ní ilé wa ń ké fún ẹ̀kọ́ ló máa sọ problem èèyàn kí ló ṣe ẹ́ náà òwe fi jẹun omi gàrí ẹ bá tó kó máa sunkún báyìí mo dára wó bójú ẹ̀ bó ṣe wú nítorí Ọlọ́run àwọn disappoint mi gan ni Ọlọ́run disappoint mi jẹ́ kí wọ́n lọ. káwọn lọ́dọ̀ mi náà kí ló tó wá ń dó fún jẹ́ àlọ́ náà. ìgbà wọn ó wá sọ pé ṣùgbọ́n àwọn tó wá kú sórí nítorí Ọlọ́run láti disappoint mi gan. Bueno. Good morning. Sorry. Adé kò ṣe ọlọ́pàá fún mi. Ìgbà tí mò ń jáde lọ́sìn, mo bá rí bàtà ọ̀rẹ́ mi lẹ́nu ọ̀nà. Mo ní ọ̀rẹ́ mi ò jáde ni. Jẹ́ kí n wọlé lọ bá mo kọ̀ bá tó ń sun fún mi. Ẹkún. Ní ìwé ojú ẹ̀ ṣe rí. Kí ló dé? Ó ṣàkálà yóò rò ó ní láti bí ijọ́ mẹ́ta kan ti wálé. Kò fóun lówó oúnjẹ kò sówó lọ́wọ́ òun ebi ń pa òun ìyà ń jẹ òun mo ní kí ló wá tó yìí tí wọ́n ti pèsè wá níbẹ̀ ìwádìí wàá bá mi kí láti fi ra lọ́rẹ̀ẹ́ fún ebújọ́ ṣe wá ebú ṣe sọ̀rọ̀ ẹ̀dá nítorí Ọlọ́run ìlú wá sí ìlú bá mi fún yá títí wíkẹ̀ bí ọkọ̀ adé. èèyàn ṣe problem but madam ẹ̀fọ́ ni gan-an àwọn ìbá ní ẹgbẹ́ tó máa ń dùn yàn ẹ̀kan sábẹ́ aṣọ ẹ̀yà àti ìyàwó mi ọ̀rẹ́ ni yín náà ẹ ti close gan tẹ́ bá ń dẹ́ni tì ẹ sọ fún ìyàwó mi adé sọ fún mi náà adé yẹ pé yá out. Anyway, yeah, doesn't mean it. Ṣé ọkọ̀ tó dùn mí gbogbo díẹ̀ bó ṣe wú náà. Máa sọ̀rọ̀ tó ti dùn. Ẹ bá ìgbéró ìṣẹ̀lẹ̀ mọ́. Ṣé o pé àtìyàwó mi ọ̀pẹ ẹjọ́ rẹ̀ yẹn tí mo lè yẹn inú mi ń dùn gan-an? Ẹ bá ń jẹ́ ní tì, ẹ má hesitate. Ẹ sọ fún kálẹ̀ kí bẹ́ẹ̀ ní fèsì bí lóòótọ́ nílẹ̀ tó sọ lẹ́ẹ̀kan ẹ sọ fún pé agbájá kan bá ìṣẹ̀lẹ̀ ẹ lè lówó pépà lásán tá à ń ná ẹ ti gbọ́ ẹ máa fún yín. Ọlọ́run ni máa pàdé lójú ọ̀nà mẹ́fẹ̀ẹ́ jọ́ rí ẹ̀sùn ẹni Jùmọ̀kẹ́. Sórí Yorùbá sọ pé tó tó bá ṣe pin ó yẹ kó ń yẹ pin báyìí wọ́n fi mú ojú àti lè fẹ́ ṣe bẹ́ẹ̀. Ó fi láti fún ọ̀rẹ́ wà á gé ni ọ̀rẹ́ bàbá mú títù. Ọ̀tọ̀rọ̀ yẹ kó kalẹ̀ fún títí báyìí. Ẹ kò ṣèyàn nu ilé. Ọ̀la mi wọ́n tó dàgbé bóyá láàárọ̀ làwọn aráyè bá mi ní ibi iṣẹ́. Sọ wà lè jọ sọ̀rọ̀ yẹn ní ìtòbí ìnùbí. Kí lórí sí? Ní ìyá àdùn ìgbà káàdì iṣẹ́ mi ẹ jọ mọ́lára máa ìfà sọ fún mi ọ̀kẹ́ tó ní tó jọ́sùn ọ̀ fẹ́ kó máa ṣe ọ ni wọ́n ní mo sọ yẹn wà ní tó tọ́ ni. Ẹ má bínú ẹ̀dẹ̀ ní kí n má bì. ìdẹ́kọ̀ bí.